wákàtí tó kù tí dàtà máa fi lónìí àlèrè tí a bá ń bọ̀ kó má parẹ́ ìrètí èyí tí ń bọ̀ lọ́nà tá ń retí ọ̀nà yóò tí ó gbà tí ó bí lè má fẹ́ kó yọrí ìdọ̀dọ̀ ẹ̀mí. má fẹ́ kó yọrí ìdọ̀dọ̀ ẹ̀mí. ajiwa anani má fẹ́ kó yọrí ìdọ̀dọ̀ ẹ̀mí. àmín. má fẹ́ kó yọrí ìdọ̀dọ̀ ẹ̀mí. Dansokoto. má fẹ́ kó yọrí ìdọ̀dọ̀ ẹ̀mí. Oríire 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 àlèrè tí a bá fojú kan tó máa parí. Bàbá Akínbọ̀dé fẹ́ràn wákàtí púpọ̀. èyí tí ń bọ̀ lọ́nà káwọn retí ọ̀nà yóò tí ó gbà tí ó fi dé má fẹ́ kó yọrí ìdọ̀dọ̀ ẹ̀mí. má fẹ́ kó yọrí ìdọ̀dọ̀ ẹ̀mí. Má fẹ́ kó yọrí ìdọ̀dọ̀ ẹ̀mí. Òwì tiẹ̀ náà. Yọrí ìdọ̀dọ̀ ẹ̀mí. má fẹ́ kó yọrí. Ọlọ́run àwọn tá a wá lọ́dún yìí àwọn náà ni ó já wá lọ́dún tí ń bọ̀. àmín. Ẹ wo bẹ́ẹ̀ ti sàmì. Àwọn tá a bá bàbá wa Akínbọ̀dé lọ́dún yìí bàbá wa Akínbọ̀dé àríyìn lọ́dún yìí pẹ̀lú àlàáfíà àríyìn lọ́dún yìí pẹ̀lú dùnú Muhammadu bàbá Akínbọ̀dé sẹ́ bàbá ṣe àbẹ̀là Akínbọ̀dé àríyìn lọ́dún yìí àríyìn lọ́dún yìí ẹ̀yin náà rí wa lọ́dún yìí ẹ̀yin náà ni ó járí lọ́dún tí ń bọ̀ ẹ̀yin náà lè járí lọ́dún tí ń bọ̀. kẹ́yìn náà rí àwa náà lọ́dún tí ń bọ̀. kẹ́yìn náà rí àwa náà lọ́dún tí ń bọ̀. má pa yín láéláé. má pa yín láéláé. má pa wa náà láéláé. bàbá Akínbọ̀dé àdóre tí ẹ bá fojú ojú. àdúrà tẹ tọrọ lọ́dún tó lọ ọ̀sẹ̀ náà la tún fi pàdé lọ́dún yìí náà. èyí tí ń àbí ọ̀sẹ̀ bọ̀ ni lọ́nà káwọn retí. ọ̀nà yóò tí ó gbà tí ó bí lè má fẹ́ kó yọrí ìdùnnú ẹ̀yìn. àmì ó má fẹ́ kó yọrí ìdùnnú ẹ̀yìn. àyà bí ìhùyà rọ̀ bẹ̀. àlékún àná ọlọ́run. àyà sọ̀rọ̀ tí ọlọ́run bá a ṣe fún àwọn àṣọ wa. àyà sírò yẹ kíkọ́ tí àṣọ láti. ọkọ̀ tí ń jẹ́ ìpàdé àlẹ́kùn wa Muhammad. سر النجاة اليمين títí bẹ́lá ayé ọlọ́mọdé kú mi láéláé. أيا في العلوم يا صلاتي أيا ابن السعادة يا صلاتي أيا أمني وكناني صلاتي سلام على الرفاع زر سلام صلاتي أحمد عبده أنا يا لسماء زيني وذو محمد بيومي وعلى سماء زيني وذو محمد بيومي. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. ayùkú ànábì náà dáadáa. صلى الله عليه وسلم. ẹni ọdún ìbáláyé pẹ̀lú àlàáfíà kó yòókù ànábì náà dáadáa. صلى الله عليه وسلم. bó o bá tún fẹ́ sọdún dáadáa pẹ̀lú àṣẹ ọlọ́run bá ń tan sára sànnábì dáadáa. صلى الله عليه وسلم. àṣẹkùbọ̀ àṣàlátù fún ọ̀gá wa ànábì wa Muhammadu Maulana Amirul Jaysh kẹfẹ́rẹ́lẹ̀ àbọ̀dé káyà àyà sọ́láàtì. يا ربي يا غفار
ẹ bá mi wí. يا غفار اغفر لعبدك يا حي الصلاة. بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. mo kí bàbá wa Sheikh Abdullahi Akíbọ̀dé. سلام عليكم سنة نبوية. bẹ́ẹ̀ tí bá mi pariwo ṣéwù yẹn ipò ìdíje ẹ̀ ní ìmọ̀ láíláí. سلام عليكم سنة نبوية. ọlọ́run jẹ́ mi bàbá ògùn dáadáa. إجابة فرد. ọ̀nà pé ẹ̀yìn ògbó ń ṣe ọlọ́run dáadáa. إجابة فرد على كل مسلم. ìfi ń ṣe ọlọ́run Muhammadu. ìfi kí bàbá wa kan ti bí. سلام عليكم. káàtì bí. سنة نبوية. yọ máa dá sí mo fi kí dókítà wa bá ń lò. سنة نبوية. mo kí àlùfáà wa ọ̀pá kúnlé péyàn bá rí wọn náà yóò mọ̀ pé ọ̀pá wọn kúnlé lòótọ́. سنة نبوية إجابة ẹ yóò bá ànábì kó lò má mi fa. فرد على كل مسلم. àjíwá nájímù dìní olóríire onínúure yóò máa dá fún ìsìnlẹ̀ àdáni. سلام عليكم. mo kí àjíwá Marzuku. سنة نبوية. Marzuku Marzuku Marzuku. سنة نبوية. Elégùṣì àjọwá ni. إجابة فرد. mo kí àlùfáà wa àgbà àdúrà gbà. إجابة فرد. wọ́n sọ èlòmíì ládùúgbò àgbà ajá ní lẹ́kì àti pẹ́pẹ́yẹ. فرد àdúrà rẹ̀ ọgbà náà àdúrà rẹ̀ ọgbà wọ́n sọ ládùúgbò àgbà wọn lé ewu káàkiri. على كل مسلم. àlùfáà wa àdúrà gbà ti wà nílọrin kan ilé gbàgbà kan ní bẹ́yàn bá ṣe wéléwélé ẹ gbàdà ní gbàgbà. فرد mo kí oríire oríire. فرد mo kí Dansokoto. فرد على Dansokoto. كل مسلم. ẹ̀kọ́ mi lè já tẹ́ ní àfẹnẹ́ tí ọba tẹ̀ nǹkan mi. فرد Dansokoto. Dansokoto. فرد على كل مسلم. Dansokoto. lónìí Muhammadu ní ká yóò kó ànábì. فرد على كل مسلم. Number one, ó eri rẹ̀ yí tányányá títí dáadáa síta ànábì. Dansokoto. فرد ẹ dákun ẹ bá yín yòókù sí ọlọ́run. فرد على كل مسلم. Dansokoto. فرد ẹ dákun mo fa nábì Muhammad gbẹ̀yìn. ó ti tó. فرد على كل مسلم. bẹ́ẹ̀ bá wà nábì dáadáa nísìn ọ̀tá rẹ̀ yóò ti bá tí ó ti ya wèrè lọ náà máa ìlú kùrì. إجابة فرد على كل مسلم. إجابة فرد على كل مسلم. mo darí kíkì mi sọ́dọ̀ bàbá àdínní wa. anọ́dì ṣéwù nako. سلام عليكم. ṣéwù nako. سنة نبوية. ṣéwù nako. سنة نبوية. anọ́dì àwọn aráàlú ni kan tó máa anọ́dì pé. سنة نبوية.
gbogbo tí ń jẹ́ràn dáadáa kó máa wọnú lé yìí sí dáadáa ní àtẹ̀yìn àti gbogbo àwọn ẹ̀ńtọ́jú yìí fẹ́yẹ. ìdáná àtúnú fẹ́ẹ̀rí bí. ọ̀ṣọ́ ìsìlámù lè jẹ́ ẹni tọ́jú pẹ̀lú ògbóná. ìyáda túnú. ẹ̀sà mi dáadáa. fẹ́ẹ̀rí bí ní. mo kí ajiwa sọ́ọ́líwù àwọn náà ń bẹ́yà yìí àwọn láti di jàmọ́ yìí tipẹ́tipẹ́. fẹ́ẹ̀rí bí ní. mo kí ọkùnrin mo kí ẹ̀yin màmá mi akú ọdún akú yèdún ẹni bá ní bò ní tànàbí ti jẹ́ torí rí nǹkan rẹ̀ ṣe máláyé. fẹ́ẹ̀rí bí ní alẹ́bùn ní mùsùlùmí. ẹ̀yọ̀ bọ́ nàbì kí tẹ́ǹtì yìí náà máa pàwọ́ ẹnu ọlọ́run bẹ lábẹ́. fẹ́ẹ̀rí bí ní alẹ́bùn ní mùsùlùmí. ẹ̀yọ̀ dáadáa ajiwa bẹ̀rẹ̀ ní. fẹ́ẹ̀rí bí ní alẹ́bùn ní mùsùlùmí. bẹ́ẹ̀ máa náwó méjèèjì báyìí tó fi lè bọ́ ànábì kò ní fọwọ́ náà gbọ́ máa sí. ìjọba tí ó ń fẹ́ẹ̀rí bí ní alẹ́bùn ní mùsùlùmí. àníbọ̀ ọba fọwọ́ rẹ̀ méjèèjì yóò bọ́ ànábì. ìjọba tí ó fẹ́ẹ̀rí bí ní. ní báwa ṣàgbápò coronavirus. ìjọba tí ó fẹ́ẹ̀rí bí bẹ́ẹ̀ ní. bá yóò bọ́ ìṣe ọlọ́run dáadáa. COVID-19 kò ní wọlé tó ẹ COVID-20 náà ní wọlé. ìzọ́lá ṣúta. báyìí yóò bọ́ ìṣe ọlọ́run dáadáa. tí bẹ̀rẹ̀ ní tẹ̀sán àdùn. ìzámá ṣíta tí dàrẹ́ ní tẹ̀sán àdé. fàkàfìrí bí sọlá ti àlá Muhammad. فكافر بالصلاة على محمد. Ànábì wa Muhammadu. إذا نسيت. Ànábì lẹ́ni o bá sàṣàlátù ọ̀yọ́ kan fẹ́mi Muhammad. Mẹ́wàá ni wọ́n fi ṣe sọ́fún padà. في بين تسير فكافر. ń bọ̀ yọ̀bọ̀ ànábì dáadáa. ń bọ̀. lónìí tá à ń kọ́ ànábì jáde yìí. bọ́ ọba yọ̀bọ̀ ànábì dáadáa. àwọn ọ̀tá rẹ̀ ò tó yín chicken jẹ mọ́ èkúté wọ́n máa jẹ. فكافر بالصلاة على محمد. فكافر بالصلاة على محمد. wàlá sọ́wọ́ yẹ̀sí wọ̀lá sàlátù. ọjọ́ bí ànábì tiẹ̀ gbà ọ láyé lọ́dún yìí. ó sínú ẹni tí wọ́n ti dé bì. ó sínú ẹni tí ń bẹ lẹ́wọ̀n. ó sínú ẹni tí ń bẹ bí rọ́jú bí rọ́jú mu. ó wọ́n bá yọ̀bọ̀ ànábì náà dáadáa. صلاة لمن ترك صلاة على محمد. لمن ترك صلاة على محمد. lónìí gan ó ṣe ńlá ọlọ́run gan nínú jàlálù rẹ̀ ó ní bàdàlì ìsìnàzà wal basmala jàmálì mọ́ wà á sì mọ Kùránì dáadáa inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima. إن الله ọlọ́run ní dáadáa ní ẹ̀mí ọlọ́run ọba. وملائكته àtẹ̀mí àtàwọn màláíkà mi. يصلون على النبي. òòrùn bẹ̀rẹ̀ dáadáa. يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وما أرسلناك ọlọ́ni rẹ̀ Muhammad àìpé odidi lásán ó yẹ ká lọ́ọ̀fù ànábì kan sá. ما أرسلناك. láyé ẹ̀yọ́ tó wọ dáadáa. ما أرسلناك ó yẹ ká nífẹ̀ẹ́ ànábì pọ̀. إلا ẹ̀ẹ́dẹ́ kí nìdí ànábì fẹ́ràn àwa tálíkà púpọ̀. ما أرسلناك. gbogbo aṣáájú mùsùlùmí tí bá níbò ní ti tálíkà ti jẹ́. oore tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ń fi fojú ní tálíkà.
tálíkà ọlọ́run ó sì hàn lé mọ̀ lọ́wọ́ rẹ̀. àrísẹ́lẹ́kà. ó sẹ́lá muhammadu. muhammadu. كان رسول الله صلى الله عليه وسلم النبي جالسا مع فقير من فقراء المسلمين. النبي جوكولي أجي وأنبي النبي جوكولي nínú mọ́sálásí pẹ̀lú àwọn aláìní àwọn tálíkà ní Madina níbi ànábì jókòó sí pẹ̀lú àwọn tálíkà yẹn fàjà àgẹ̀ní yomina làgẹ̀ní ayé olówó kan wá wọlé. àrísẹ́lẹ́kà. ó ní àgbákò owó yẹn pọ̀ púpọ̀ owó yẹn pọ̀ bí yẹ̀pẹ̀. ó wá wọlé wá bó ń ṣe ọlọ́run nínú mọ́sálásí fàlámù yẹ̀jìdì mẹ̀kánná yẹ̀jìdì sùfìhì ilẹ̀ abidjan níbi ìfàkì. ilẹ̀ rẹ̀lẹ̀bà ilẹ̀ lọ́mí. olówó yẹn wá rí ibi kankan tó fẹ́ jókòó lẹ̀ sí ń dára sẹ́mu àwọn olówó díẹ̀ nínú wọn ló bẹ̀rù ọlọ́run. àrísẹ́lẹ́kà. owó ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwọ olówó ìwọ ọlọ́lá ọ̀ngara ìwọ tó ṣe pé yẹ̀pẹ̀ ní ó padà di aṣọ òbúra rẹ̀. àrísẹ́lẹ́kà. ìwọ̀n ń sàṣọ báyìí ìwọ̀n òbí tó fẹ́ jókòó sí ń bọ̀ ìwọ̀n òbí tó fẹ́ jókòó sí orí. ògèdè pé àwọn tálíkà ni wọ́n pọ̀ níbẹ̀ ìwọ̀n ń sàṣọ wa ìwọ̀n ṣe bí olùdó ṣe bí wèrè. bẹ́ẹ̀ lẹ lòmíì náà kò ní fẹ́ jókòó ti àwa tálíkà kò ní fẹ́ bá wa tálíkà ṣe bẹ́ẹ̀ ẹni ànábì nífẹ̀ẹ́ sí jù ọlọ́run kan tálíkà lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù. ilé rẹ̀lẹ̀bà ilẹ̀ lọ́mí. fabasara bihi rasul anak fabasara bihi rasul anabi wari anabi ti wari bí ti ṣe ti ń gara tí o fẹ́ tí o kólẹ̀ tí àwọn tálíkà anabi wa sọ fún wípé ìwọ olówó ọlọ́rọ̀ yìí ìrí òpin ọ̀fẹ́ jòkó tí tálíkà ṣe ẹ̀rù ń bà ọ́ ni pẹ̀lú kí aṣọ rẹ kọ́mọ kan tálíkà yìí kò má fi kó àlùbáríkà ọ̀rọ̀ rẹ̀ bá àbọ̀ ń bẹ̀rù kí ó ń kó jòkó tí kò má kó sì ti ń bẹ lára rẹ̀ bá ọ. àrísẹ́lẹ́kà. ó sẹ́lá muhammadu anabi. ilẹ̀ rẹ̀lẹ̀bà ilẹ̀ lọ́mí. báńdẹ́bì ti sọ̀rọ̀ yẹn fọkùnrin yẹn olówó yìí inú rẹ̀ bàjẹ́ ọkàn rẹ̀ bàjẹ́. قل يا رسول الله يا حبيب الله يا صفي الله يا قرة عين الله قل يا النبي قل انت سوني سيبا منو جه بيبا روكا مني كاسو mi lóòótọ́ ìfẹ́ kásọ̀ mi ọkàn ó ní àmọ́ ìdájọ́ tó wù mí látọkàn mi tí mo fẹ́ kẹ́ ẹ dání sí gbogbo owó tí mo ní pátápátá bó ti pọ̀ tó mo dá sí méjì ẹ wá bá ń kó dàpọ̀ fún tálíkà tí mo fẹ́ jòkó tì lẹ́gbẹ̀ẹ́. ilé ìṣẹ̀lẹ̀ tí n sá fún yìí ká. ó ṣe ńlá muhammadu wa dájú fún tálíkà. ilé tálíkà yìí rẹ̀lẹ̀bà. ntọ́lọ́wọ́ yìí wí ni sọ fẹ́ bùn yìí tálíkà òun ní ya Rasulullah òun ọ̀fẹ́ ìdí tó wọn ò fi fẹ́ òun ni pé bọ́lọ̀ ń bá rọ èmi náà lọ́rọ̀ bó ti rọ̀ ọ́ lọ́rọ̀ yìí kémi náà má máa ṣègbéraga kí n má máa ruké sáwọn ẹrú ọlọ́run àwọn ẹ̀dọ́ ọlọ́run tí wọn ò ní kí ló ṣe wọ olówó tí tálíkà ń pe aago rẹ tó gbé kọ́ọ̀lù rẹ̀ tó bá padà yá tálíkà tó gbé kọ́ọ̀lù rẹ̀ yìí náà ni ó padà rú ọ lọ tẹ́ ẹ̀. ilé ìṣẹ̀lẹ̀ ká. ilé rẹ̀lẹ̀bà. tálíkà tí wọ́n ń fojú di yìí ní owó ẹ̀ ọ́ tálíkà tó ń fojú di yìí òun yóò faṣọ sí ọlá tálíkà tí wọ́n ò fẹ́ rí tó ń ṣẹ̀ṣẹ̀ ń fún ọ lápọ̀ìntmẹ̀t òun yóò gbẹ́ sàárè rẹ̀ tálíkà yìí lànàbì kó mọ́ra tálíkà wa ni gbogbo wa tálíkà gbogbo wa àṣé ìbẹ́nu àkọọ́lẹ̀ ọlọ́run wípé gbogbo wa náà nínú olóríire láṣẹ lónìí pẹ̀lú àṣẹ ọlọ́run. ilé ìṣẹ̀lẹ̀ ká. ilé rẹ̀lẹ̀bà. ilé àlọ́mí. àwọn àkójọ ní ti torí
tànàbí báyìí káwọn kan máa wá ní kọ̀ọ̀dá. kọ́mọkọ́mọ wọ́n ní kọ̀ọ̀dá òǹṣẹ́lá Muhammadu anabi ta torí wọn dáyé anabi ta torí wọn dọ́run anabi tó gbó wọn pé ju gbogbo ògbólógbò lọ anabi ti ń bẹ anabi. kọ́mọkọ́mọ lẹ́yìn yòbó anabi kó dùn mọ́ mi. bákìyà wà sílẹ̀ náà. ẹ má jẹ́ kí n fi kí mo ṣẹ̀ṣẹ̀ kú olórin ni nà. mọ̀lá alifádọ̀ àtàbẹ̀rù nílọrin dáńsọ́kọ́tọ́ nílọrin. àwa nífẹ̀ẹ́ anabi púpọ̀ a máa yòbó anabi tí gbogbo yẹn ó pàtó. kọ́mọkọ́mọ lẹ́yìn bákìyà wà sílẹ̀ náà. mọ̀lá alifádọ̀. Muhammadu Maulana. La ilaha illallah Muhammadu Maulana. Ẹni bàbá mi wí gbólóhùn yẹn dáadáa. Ọdún tó ṣe lónìí, ó tún ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Ẹ̀rí báwọn èèyàn ti sàmì jákujáku. Àìmọye òjò rọ̀ tílẹ̀ ti mú. Alhamdulillahi. Àìmọye àwọn àjọ sí lọ́dún tó lọ kò sẹ́lómi ìmọ̀láyé lónìí. Alhamdulillahi. Ẹlòmí ń bẹ láyé kò ní dé àyè. Alhamdulillahi. Ẹlòmí oríṣiríṣi àgbákò ló ti ṣe malẹ̀ kò sẹ́mi pẹ̀lú rẹ̀ malẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́. La ilaha illallah Muhammadu Maulana. La ilaha illallah Muhammadu Maulana. Ẹ bá mi wí dáadáa ni. Ẹni ó bá ti wí lónìí, ikú ànábì jáde lórí. La ilaha illallah Muhammadu Maulana. La ilaha illallah Muhammadu Maulana. Muhammadu Maulana. Muhammadu Rasulullah Muhammadu Maulana. La ilaha illallah Muhammadu Maulana. Allahumma salli ala Muhammad. Allahumma salli ala Muhammad. Allahumma salli ala Muhammad. Allahumma salli ala Muhammad. Wọ́n náà tẹ́wọ́ síwájú Ọlọ́run máa tọrọ tẹ́wọ́ صل على محمد. اللهم صل على محمد. وعلي العشاء الطاهر المماجد. اللهم صل على محمد. يا رسول الله النبي محمد. النبي رسول الله. 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 رسول الله. رسول الله. هنا صل يا ربنا وسلم على ما وللخلق رحمة وشفاء. صل يا ربنا وسلم على ما هو للخلق رحمة وشفاء. يا الله كيف تقال كلية الأنبياء وسماء مطالت وسماء لم يساوك في هناك وقديا ما سلام قبوله وسناه. يا رسول الله 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 رسول الله
ẹni bá máa gbóhùn fẹ́ tọdún tí mo kọ́ nídìí sókè lẹ́ẹ̀kan náà. ó sì fẹ́ sọ pọ̀lọpọ̀ ọdún láyé. kí ẹ mọ ọkọ̀ ọ̀bẹ. máa bá a sọ pé la ilaha illallah. ẹ má jò sáré. muhammadu rasulullah. la ilaha illallah. muhammadu rasulullah. la ilaha illallah. muhammadu rasulullah. la ilaha illallah. Muhammadu rasulullah. ẹni bá wí bí mo ti wí dáadáa yìí oore tí o fi lè sí eyọ́ gbé bá ọ̀nà àfẹ́ muhammadu lẹ́yìn àbá nífẹ̀ẹ́ muhammad gbẹ̀yìngbẹ̀yìn ní odò lẹ́yìn àbá bínú muhammadu yàtàtà ní oṣù. la ilaha illallah. Muhammadu rasulullah. 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 la ilaha illallah. 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 Muhammadu rasulullah. Muhammadu rasulullah. ẹni la ilaha illallah. La ilaha illallah. muhammadu rasulullah. Muhammadu rasulullah. sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. ẹ bá wí bẹ́ẹ̀ dáadáa. sallallahu Sallallahu alayhi wa sallam. ẹ bá wí lẹ́ẹ̀kan sí. Sallallahu alayhi wa sallam. bọ́ ọ bá tún wí tó ju ohùn rẹ ju tẹgbẹ́ rẹ lọ. ọmọ pàṣẹ owó lóde. sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. ẹ bá ń gbé bàṣẹ àtọ́fẹ̀ wá. Bàṣíà. bá ti da lọ́dún tó lọ náà nù ni. àwa tá a da tá a mú wá fanabi níyà yìí. kò sẹ́ni kan tọ́lọ́hún yọ sẹ́yìn lónìí. àbí bẹ́ẹ̀ kọ́ ni. Ya Rabbana. ẹ bá yòókù ń ṣe ọlọ́run. أنت اللطيف فكلنا. gbogbo ẹni tó mọ̀ pé ọdún yìí lọ sópin òun sì fẹ́ sọ́pọ̀lọpọ̀ ọdún láyé òun fẹ́ ṣe 2022 nírọ̀rùn pẹ̀lú owó pẹ̀lú ọlá pẹ̀lú iyì pẹ̀lú gbogbo nǹkan ní ti dáadáa bóyá fún anábì wìtìwìtì kiri. يا ربنا أنت اللطيف فكلنا. mo fẹ́ kó anábì jáde. أنا معينا. Dansokoto ọ̀ya àtẹ̀yìn àtàwọn ẹ̀ńtọ́rẹ́jì ní Jamani la wà mo fẹ́ kẹ́ ẹ̀ mú ní Jamani kìtìkìtì. أنا معينا في الشباب والردى. ẹ kó anábì jáde gbogbo ọkùnrin tó bá máa ń pé òun fẹ́ sọdún dáadáa òun sì fẹ́ kọ́dún Mauludi Nabi tí ń bọ̀ wá òun dé pẹ̀lú gbogbo nǹkan ní ti dáadáa lọ́dún tí ń bọ̀ gbogbo wa pátápátá lọ́kùnrin wa àwa ọkùnrin ní ká kọ́kọ́ jáde. صفاكت هذا العبد kí lẹ́ fi kó anábì jáde. حين تخلص La ilaha ẹ bá yọ̀ bọ́ anábì Muhammad. وفك من الأديار. Dansokoto wọn làwọn fún Jamani ní 200,000. اليوم خلصا. ẹ gbọ́dọ̀ tóbi fowó ni ẹ gbọ́dọ̀ tóbi dáadáa mọ̀nàká yìí. وذاك بيدي. Ọlọ́run kò sọ di 200 billion àbí kí n tiẹ̀ dọ́là kọ́. Anadi èwo ni kí n pè é yé. وذاك بيدي. Ẹ̀yin tún dówó mọ́jú àwa lọ. يوم Farabalẹ̀ lápò fi kéwúlẹ̀ fi kó kéwú ládé. أيكم الله. Ó sì ń kéwú.
má waste kéwé 200 kini anadi ṣe báyìí pansi ṣe pansi pansi èmi ò tiẹ̀ mọ̀ tí mo do tí mo fẹ́ fi sẹ́yìn rẹ̀ ní dansokoto transfer ni wọ́n fẹ́ ṣe transfer. Sofa wakitu azala abudi. ọmọ bàbá wa Modibo ọba ìlú Ìlọrin ní dansokoto. bí n ti ń bọ̀ wá dansokoto ní àjọ ń bọ̀ wá mọ̀lúdì yìí lọ́dún yìí. Iná bẹ̀rẹ̀ rẹ̀ sọ. Ọlọ́run wọlé àti tóbi Ọlọ́run kò ní tán lọ́wọ́ yín. Ọ̀rọ̀ kọ́ni náà lé. ẹni tó wù náà bá fẹ́ kó kódé mi náà mọ̀ wá èmi náà fowó lẹ̀ mí sílẹ̀. Abíyá àríwá yóò yá. náà bá fẹ́ kó ànábì jáde lákòó máa jáde bọ̀ wá. bàbá wa Anafi Adenuga bàbá wa Anafi Adenuga àtẹ̀yìn àti gbogbo àwọn. Ìrọ̀bí yàrá. bẹ́ẹ̀ bá ń jẹ tó dáa yóò máa dún dáadáa ni. Wọ́n sì ní ìyá Muhammadu. n kò wá jẹ sáko láàárọ̀ tó jẹ gbó lọ́sàn-án òun ni òní pẹ́ tí ì bàjẹ́. Alẹ́ ọ̀rọ̀ bí yàrá. bàbá ọba ní tí tọ́ dààmú àwọn tí fẹ́lẹ́fẹ́lẹ́ àwọn ẹja fẹ́lẹ́fẹ́lẹ́ àwọn ẹja kíákíá. mẹ́yàn bá dọ́jọ́ àwọn eléyìí yóò rà àwọn ẹja kíákíá. Ẹ̀rọ bí yàrá. Àṣìmí ìyá Muhammadu. bẹ́ẹ̀ bá ní tá a bá dún gbẹ̀gbẹ̀gbẹ̀ báyìí ara àwọn ẹja kíákíá lọ́dọ̀ àwọn ara àwọn ẹja kíákíá lọ́dọ̀ àwọn eléyìí. Ẹlẹ́rọ̀ bí yàrá. Àṣìmí ìyá Muhammadu. ẹ máa bọ̀ wá ẹ máa bọ̀ ẹ wá kó ànábì jáde. Alẹ́ ya Rasulullah. Ya Rasulullah owó náà ti wọlé. Kún jẹ́ ọjà àná. Alá ya Rasulullah kún jára jára náà. kódà bí yóò ṣe transfer lónìí. Òkun tóbi náà lọ́rọ̀ àwọn ọmọdé jáfíà. àwọn alámọ̀dọ́kùn jáfíà. Kún tẹ̀. kún tàrà hímà. هاديا يوم عليك اليوم من كان باكيا عنودي Fidali تيغوبولي Rasulullah. جاغبان غوغو جاغبان أمي والتي وأمي والي ثم نفسي وماليا. talomo kọbọ bí yà á ṣe pé oṣù ní jẹbẹ. Alẹ́ ya Rasulullah. anadi baba adiini wa wọn làwọn fún wa ní 300,000 naira. Alẹ́ ya Rasulullah. Ọlọ́run olùsèwòrán ayé wa Ọlọ́run dákun ṣàánú wa. Kún jẹ̀rọ̀ jáàmù. bó sì bá pọ̀ púpọ̀ ni yóò máa jẹ àgbàdo ṣoṣo káàkiri lérí rìn. Kún jẹ̀rì náà dọ̀rọ̀ wà lọ́mú tẹ̀fì jáfíà. Kún jẹ̀rọ̀ mímọ́. Adìyẹ wọ̀rọ̀ hàmìmí. bàbá dáadáa yìí ni Ìyá dúkì àlẹ́yìká. adúdú máa dán. Ìyá màmá kàwọn bá ti yá. àwọn tẹ̀mí. Fidali Rasulullah. àwọn tí wọ́n jẹ́ kí wọ́n. Ummi wa wahalati. alọ́pàá ṣíìpù lọ. Wa ẹnu wa àlù. ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Fún mi náà sí wa máa. yóò máa dá sí. Allahumma salli ala sayyidina Muhammad. wa ya Rabbi salli ala sayyidina Muhammad. اللهم صل على سيدنا محمد ويا ربي صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد. gbogbo yìí ló dàbọ̀. ويا Rabbi salli ala. ẹ dákun torí Ọlọ́run ẹ bá ń lànà fáwọn ọmọ rẹ̀. اللهم صل على سيدنا محمد ويا ربي صل على سيدنا محمد. Olúwa ṣègẹ́rẹ́. Aláàjì wa Síkírù láì bàbá ló pẹ́ àwọn dà. Olúwa ṣègẹ́ṣègẹ́ wọn. Ajé Muhammad ويا ربي صل على سيدنا محمد. Ájì wa
Muhammadu Sọ́ọ̀lì wọ́n ní 200,000 naira. Yóò máa dá fún ìsìn ní pẹ̀lú òkú ọ̀rọ̀. Ẹni gbọ́dọ̀ láíláí. Ìyá wa tó bá kọ́kọ́ dé àyín. Bàbá wa nù bẹ́ẹ̀. Tí n bá kọ́kọ́ rí obìnrin tí n bá kọ́kọ́ rí ní àyín. Ọlọ́wọ́ wọlé àná Muhammad. Oore tí òfin lẹ̀ sílé yóò dé bá pẹ̀lú òkú ọ̀rọ̀. Gbogbo tó bá ká mọ́ ọ lọ́wọ́ máa bọ̀ wá máa wá máa jójú ànábì bọ̀. Bàbá wa ọdún tẹ̀rọ yìí mọ̀ àníyàwó wà nù àníyà ìyẹ̀wò kì í yàrá ìpọ̀ wọ́n ló máa ń tẹ̀lé báyìí kì í yà. 5,000 naira. Àlọ́yà Rasulullah. Allahumma salli ala Sayyidina Muhammad. Wa ya Rabbi salli ala Sayyidina Muhammad. Allahumma salli ala Sayyidina Muhammad. Wa ya Rabbi salli ala Sayyidina Muhammad. Allahumma salli ala Sayyidina Muhammad. Sayyidina Muhammad. Sayyidina Muhammad. Ìyàwó ẹ̀dàpọ̀ ẹ̀ máa bọ̀ wá torí Ọlọ́run mo bàdá ní Muhammad. Sọlá Sayyidina Muhammad. Ya wasi ali sani sọlí ala Muhammad. Olùsọ wọlé nàbí. Mo ṣẹ̀ṣẹ̀ lọ́dún ẹ̀ kọ́kọ́ wà. Mo ṣẹ̀ṣẹ̀ rí ìyàwó. Wasi ali sani sọlí ala Muhammad. Ya wasi ali sani. Odi méjì. Odi ya méjì. Odi mẹ́ta báyìí. Tọ́hání ẹ̀dídé ẹ̀yà kan lẹ́bi jáde. Àtọ́hìrì ni mo máa ń jáde. Mo jáde. Sọlá alayhi Allahu mazala zili aliwari. Sọlá alayhi Allahu makudo zili bihari. Sọlá alayhi Allahu mabaja zili ashijaru. Sọlá alayhi Allahu nurul huda Muhammad. Allahumma salli ala Sayyidina Muhammad. Wa ya Rabbi salli ala Sayyidina Muhammad. Olúwa ṣẹ̀gẹ̀rẹ̀ fanabi wa Muhammad. Ọlọ́wọ́lá Muhammadu ṣòwòdòdò fún gbogbo wa. Allahumma salli ala Sayyidina Muhammad. Wa ya Rabbi salli ala Sayyidina Muhammad. Ọlọ́wọ́lá Muhammad. Olúwa ṣẹ̀gẹ̀rẹ̀. Àwọn aláìláìlẹ̀. Olúwa ṣẹ̀gẹ̀rẹ̀. Ìkẹ́ Olúwa tó pé. Ìkẹ́ Olúwa tó pé. Àsàlátù lọ́tún ọlọ́pọ̀. Ìkẹ́ Olúwa tó pé o. Ìkẹ́ Olúwa tó pé o. Àwọn ìyàwó àwọn òjìjà dáadáa. Ìkẹ́ Olúwa tó pé. Àsàlátù lọ́tún ọlọ́pọ̀. Ànábì Muhammad. Ànábì Muhammad. Ẹ̀yà bọ̀ ẹ̀yà ṣèrífà. Ìjọ lẹ́nu ojú ọ̀rọ̀ yìí lọ́pọ̀. Ìkẹ́ Olúwa tó pé. Lọ́pọ̀. Ìlànà nàbí Muhammad. Ìkẹ́ Olúwa tó 200,000. Allahu Akbar. Alájí wa Olúwa tó pé. Ìkẹ́ Olúwa tó pé o. Àsàlátù lọ́pọ̀lọpọ̀ o. Ìkẹ́ Olúwa tó pé. Àsàlátù lọ́pọ̀lọpọ̀ o. Olùbá nàbí Muhammad. Ànábì Muhammadu Rasulullah. Ìkẹ́ Olúwa tó pé. Àsàlátù lọ́pọ̀lọpọ̀. Ìkẹ́ Olúwa tó pé. Àsàlátù lọ́pọ̀lọpọ̀. Olùbá nàbí Muhammad. Ànábì Muhammadu Rasulullah. Ànábì Muhammadu òjíṣẹ́ Olúwa. Ànábì Muhammadu àyànfẹ́ Olúwa. Àyànfẹ́ Olúwa. Ẹni tí ara wa sáyé nítorí tèmi. Nítorí Ẹni tí ara wa sáyé nítorí tìyẹ. Ìkẹ́ Olúwa tó pọ̀ o.
bọ̀ wá torí ọlọ́run. ìyàwó ajá náà nìyí. ìyàwó bàbá wa. مقام وطيبنا بسنه فهو إليه شديد القوى مقام مباسرة الموتى مقام وطيبنا شديد القوى wákàkà tó kù tí dà tá a máa fi lọ ní. àlèrè tí a bá ń bọ̀ kó má parẹ́. ìrètí èyí tí ń bọ̀ lọ́nà tá a retí. ọ̀nà yóò tí ó gbà tí ó bí lè má fẹ́ kó yọrí ìdọ̀dọ̀ ẹ̀mí. má fẹ́ kó yọrí ìdọ̀dọ̀ ẹ̀mí. ajiwa anani má fẹ́ kó yọrí ìdọ̀dọ̀ ẹ̀mí. àmín o. má fẹ́ kó yọrí ìdọ̀dọ̀ ẹ̀mí. Dansokoto. má fẹ́ kó yọrí ìdọ̀dọ̀ ẹ̀mí. oríire àlèrè tí a bá fojú kan tó máa parí. bàbá Akínbọ̀dé fẹ́ràn wákàtí púpọ̀. èyí tí ń bọ̀ lọ́nà káwọn retí ọ̀nà yóò tí ó gbà tí ó fi dé má fẹ́ kó yọrí ìdọ̀dọ̀ ẹ̀mí. má fẹ́ kó yọrí ìdọ̀dọ̀ ẹ̀mí. má fẹ́ kó yọrí ìdọ̀dọ̀ ẹ̀mí. òwì tiẹ̀ náà. yọrí ìdọ̀dọ̀ ẹ̀mí. má fẹ́ kó yọrí. ọlọ́run àwọn tá a wá lọ́dún yìí àwọn náà ni ó já wá lọ́dún tí ń bọ̀. àmín. ẹ wo bẹ́ẹ̀ ti sàmì. àwọn tá a bá bàbá wa Akínbọ̀dé lọ́dún yìí bàbá wa Akínbọ̀dé àríyìn lọ́dún yìí pẹ̀lú àlàáfíà àríyìn lọ́dún yìí pẹ̀lú dùnú Muhammadu bàbá Akínbọ̀dé sẹ́ bàbá ṣe àbẹ̀là Akínbọ̀dé àríyìn lọ́dún yìí àríyìn lọ́dún yìí ẹ̀yin náà rí wa lọ́dún yìí ẹ̀yin náà ni ó járí lọ́dún tí ń bọ̀ ẹ̀yin náà lè járí lọ́dún tí ń bọ̀. kẹ́yìn náà rí àwa náà lọ́dún tí ń bọ̀. kẹ́yìn náà rí àwa náà lọ́dún tí ń bọ̀. má pa yín láéláé. má pa yín láéláé. má pa wa náà láéláé. bàbá Akínbọ̀dé àlórí tí ẹ bá fojú ojú. àdúrà tẹ tọrọ lọ́dún tó lọ ọ̀sẹ̀ náà la tún fi pàdé lọ́dún yìí náà. èyí tí ń àbí ọ̀sẹ̀ bọ̀ ni lọ́nà káwọn retí. ọ̀nà yóò tí ó gbà tí ó bí lè má fẹ́ kó yọrí ìdùnnú ẹ̀yìn. àmì ó má fẹ́ kó yọrí ìdùnnú ẹ̀yìn. subahana rabbika. sallallahu alayhi wa sallam. ẹ sọ pé Allahu Akbar. Allahu akbar. ẹ dàgbà jù ẹ jẹ́ kí bàbá wa ẹ jẹ́ ká ń gba tẹ́kùn wọn jókòó ẹjọ́ ń tọrọ Ọlọ́run ẹjọ́ ẹ̀yà àkọ́ni ẹjọ́ ń tọrọ Ọlọ́run.
ẹ rí i pé mọ̀lídì ọdún èyí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. Mọ̀lídì ọ̀tọ̀ ni àwọn ìyá wa àti àwọn bàbá wa gbogbo wa náà ni a gbádùn mọ̀lídì náà. masha Allah. Èyí tí a ṣe yìí a ṣe ní apá kìíní ni apá kejì gẹ́gẹ́ bí ètò wa ní Jamaatu Alilai ẹ kọjú agun yẹn síbí. Tí àsìkò ìrun bá ti tó bẹ́ẹ̀ ni a lọ dìde kírun tá bá ti wá dìde kírun tán láwa tẹ̀síwájú ṣùgbọ́n kó tó di wípé nígbà tí àwọn bàbá wa ọ̀tẹ̀ bá ń sinmi lọ́wọ́ pọ̀ bẹ́ẹ̀ gba ìkóná wọn ẹni tó bá wa ṣàrú iṣẹ́ ńlá báyìí fún Jamali tí a jọ ń ṣe wàhálà gbogbo gbà ó yẹ ká kóná wọn níbo wá ní kí n ti bẹ̀rẹ̀ àwọn bàbá àdínì ń bẹ lọ́dọ̀ wọn bàbá àdínì wọn iná ní lọ́dọ̀ tiwa náà gbogbo àwọn àdínì tí wọ́n wà pẹ̀lú bàbá wa ọ̀tẹ̀ iná ní wọ́n wà pẹ̀lú ojú òde tí wọ́n rí alhamdulillah. ojú òsì ní tí wọ́n àmín. ajá náà lọ́nà mẹ́sàn-án ọ̀nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí ó rẹ̀ wọ́n Ọlọ́run tí kò jẹ́ kó rẹ̀ Abubakar Siddiq kọ̀rẹ́ kò ní rẹ̀ yín náà. àmín. tọ́ba lọ Ọlọ́run tó ń pírípì ọ̀nà míì wá ni Ọlọ́run pírípì ọ̀nà míì lẹ̀ ni tọ́nà yóò tún yọjú torí ó ní inna awliya Allah la khawfun alayhim wala hum yahzanun. Kí Ọlọ́run ọba aláǹjùlọ kó jẹ́ ká rí bàbá wa ọ̀tẹ́ pẹ́ Ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́ sàmì rẹ̀ náà ni pé àwa náà pẹ́ láyé. àmín. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. bàbá wa ọ̀tẹ́ ni a gbọ́ ẹ̀kọ́ náà tí a fi lọ kí àyílà tábà wá kí àyílà tán mọ̀kọ́mọ̀ làdá yẹn àdúrà wà ń bẹ̀ tá a ti ráyè kà ń bẹ lọ́wọ́ mi a wà tún wá gádàjọ a wà jó ní jíjó ti àdínì a máa mì a sì sanwó mòlídì fún mọ̀kọ́mọ̀ làdá yẹn bí ó ṣe rí nìyẹn asiri yọlá wa ń jà kálukú ọmọ lọlé wọn ní ìkóná bàbá wa ọ̀tẹ́ láti ọ̀dọ̀ district 2 50,000 naira. Allahu akbar. District 1 go district by district district 1 ẹjẹ meeting ni o district 3 aji bàbá wa sọlá wa tàbí ní òsì ńlẹ kò sí ńlẹ tọ́ba wà ńlẹ ni yóò ti déwájú bàbá wa ọ̀tẹ́ńbí sọlá wa Àbẹ̀ní oore tí o bá fojú kàn kó má parẹ́ àdéhùn tí ń bọ̀ lẹ́yìn tó tún retí ọ̀nà yóò wò tí o gbà tí ó fi dé sàláwà wọ́n fẹ́ kún lórí ìdùnnú rẹ̀ wọ́n fẹ́ kún lórí ìdùnnú rẹ̀ wọ́n fẹ́ kún lórí ìdùnnú rẹ̀ wọ́n fẹ́ kún lórí ìdùnnú rẹ̀. àdúrà tá a ṣe yìí àdúrà tó lágbára jù ni àdúrà tẹ bá ṣe lẹ́yìn aládùúà tí ò sí lé àdúrà tí Ọlọ́run tètè máa ń gbà ní. àwọn tí wọ́n bá wá dá wákà yẹn Ọlọ́run wà multiply wọn kì í ṣe by 10 o kì í ṣe by 10 o níbi ní ìgbé by 700 lọ́lọ́run ó multiply. ládàá tẹ dá wákà sọ̀láwà bẹ̀ nìyẹn tan 700 ni torí kí ni wàmánà asana kawla mímá dà áyílà láìlẹ̀